Ẹ kú dédé ìwé gbogbo ará ilé, ẹ káàbọ̀ sórí ètò mi lénìí. Orúkọ mi Dr. White. Mo lérò pé àlàáfíà ni mo bá yín. Ṣé gbàgbọ́ àjọsọ ọ̀rọ̀ wa? Ṣé ń ṣe ìfúnpá yín? Ṣé ń yẹ ṣúgà yín wò? Gbogbo ẹ̀yin tí àwọn nǹkan àwọn ìmọ̀ràn tá a jọ fúnra wa, mo lérò pé ẹ ń mú lò. Má gbàgbé pé ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ láti béèrè gbogbo ìbéèrè tẹ́ bá ní lórí àwọn ọ̀rọ̀ tá a jọ sọ. Lénìí a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa nípa ìtọ̀ ṣúgà. Ẹnìkan ni a ti sọ àpẹẹrẹ téèyàn lè rí, kí wá ni ó ń fa ìtọ̀ ṣúgà yìí gan. Oríṣiríṣi nǹkan ló lè fà á tó jẹ́ kí a máa lè sọ pé nǹkan kan pàtó bọ̀, àmọ́ oríṣiríṣi nǹkan ló ṣiṣẹ́ wà pọ̀ tó jẹ́ kí ewu àti ní ìtọ̀ ṣúgà yìí kó pọ̀ sí. Àkọ́kọ́ ni àbímú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà nínú ẹ̀jẹ̀ wọn tẹ́lẹ̀, pàápàá jùlọ ẹni tó bá ní òbí, tó bá ní ẹ̀gbọ́n tàbí àbúrò tó ní, ẹ mójútó ra yín torí ó ṣeé ṣe fún yàn láti ní. Ìkejì ni téèyàn bá lómi lára, tá máa ń pè ní obesity, àwọn tó yẹ pé wọ́n lómi lára gidi gan, ó ṣeé ṣe fún wọn láti ní ìtọ̀ ṣúgà. Èyí ò sọ pé ẹni tí ò lómi lára ò lè ní ìtọ̀ ṣúgà o, àmọ́ ẹni tó bá lómi lára ó ṣeé ṣe fún ẹni náà láti ní ìtọ̀ ṣúgà. Torí ìdí èyí la ṣe máa ń sọ pé òkè, ṣe exercise, àní pé kẹ́ ẹ febi para yín àbí nǹkan kan, àmọ́ ẹ máa ṣe exercise láti jẹ́ kí díẹ̀ nínú àwọn ọ̀rá yìí kó tiẹ̀ kúrò ńbẹ̀, kí weight yín wálẹ̀ díẹ̀. Ìkejì nu. Ìkẹta, oúnjẹ tá ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa báyìí a ti di èbó. Ẹlòmíì tí ò bá sì jẹ àwọn oríṣiríṣi nǹkan kò tí mọ̀ pé òun jẹun. Ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ tẹ́lòmíì ṣe kò ráyè kúrò níbi iṣẹ́, tó bá ti wọnú mọ́tò láàárọ̀ tó dé ọ́fíìsì, orí àga ọ́fíìsì ni ó jókòó. Ọ̀tọ̀ lẹni tí ó gbóúnjẹ wá, ọ̀tọ̀ lẹni tí ó gbómi wá, kì í ṣe oúnjẹ gidi náà o, oríṣiríṣi àpòpọ̀, oríṣiríṣi ọ̀rá gbogbo ẹ̀. Ẹni ò tún wá ní exercise, kò ní ṣe nǹkan. Ó bá tún dálẹ́ yóò tún kúrò níbi iṣẹ́, yóò tún lọlé, yóò kàn lọ sùn ní o. Wọ́n tún dá ọjọ́ kejì àti inú mọ́tò sọ́fíìsì, ọ́fíìsì orí ìjókòó throughout, ó tún lọlé, ó tún padà orí ìjókòó. A mọ̀ pé sedentary lifestyle tó yẹ pé fìgbà kankan dìde ṣiṣẹ́ ìrìn láti jẹ́ kí àwọn oúnjẹ téèyàn jẹ kó kúrò, ó lè jẹ́ kí èèyàn ní, ó lè jẹ́ kí ewu àti ní ìtọ̀ ṣúgà kó pọ̀ sí. Àwọn tó ń lo àwọn oògùn tá ń pè ní steroid, oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà lo nǹkan tá ń pè ní steroid. Ẹlòmíì ò ní òun fẹ́ sanra, wọ́n wá fún lóògùn. Most àwọn oògùn tó bá fún yín pé èèyàn fẹ́ sanra steroid ni wọ́n. Ẹ mọ ẹ ṣáà continue o, àmọ́ èmi yóò sọ fún yín pé kẹ́ ẹ mọ́ lò mọ́. Tètè bá ṣe ń lò tẹ́tí ń sanra ẹ̀, ẹ mọ múra pé ó ṣeé ṣe kí ẹ ní ìtọ̀ ṣúgà. Ẹlòmíì ní wọ́n fẹ́ pupa, wọ́n ń bóra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kírìmù tó mú yín pupa nínú ẹ̀ steroid wà níbẹ̀. Tẹ́ bá ti lò ó fọ́jọ́ tó pẹ́ dáadáa, yóò kúrò nínú ara yín nìkan, yóò wọnú ẹ̀jẹ̀ lọ, ó lè jẹ́ kẹ́ ní ìtọ̀ ṣúgà. So kẹ́ lọ yí padà, kẹ́ yé lo àwọn nǹkan tó lè ṣe yín ní jàǹbá yìí mọ́. Yàtọ̀ sí eléyìí náà, àwọn oríṣiríṣi oúnjẹ tá ń jẹ ó lè fà á téèyàn bá sanra jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmujù ọtí, alcohol, ó lè fa ìtọ̀ ṣúgà. Ó lè fa ìtọ̀ ṣúgà. Lẹ́yìn eléyìí, ẹni tó bá ti ṣe iṣẹ́ abẹ rí tán ti yọ ẹ̀yà tá ń pè ní pancreas kúrò, ó lè jẹ́ kéèyàn ní ìtọ̀ ṣúgà. Mo sọ fún yín pé kí ara wa tó lè lo ṣúgà yìí, ó nílò ìrànlọ́wọ́ insulin. Pancreas tí mo sọ ẹ̀ tán yọ kúrò, òun ló máa ń pèsè insulin. Ẹ̀wọ̀n tí wọ́n bá ti yọ, kò sí nǹkan tí ó pèsè ẹ̀ mọ́, ó ṣeé ṣe fún ẹni láti ní ìtọ̀ ṣúgà. So lẹ́yìn eléyìí, àwọn oríṣiríṣi ẹnìkan wá ní ó dáa, téèyàn bá ní ìtọ̀ ṣúgà kí wá ní kéèyàn ṣe. Tẹ́ bá ní ìtọ̀ ṣúgà, tẹ́ lọ sí ilé ìwòsàn tó sọ fún yín pé ẹ ní ìtọ̀ ṣúgà. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àìmọye ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní ìtọ̀ ṣúgà tó yẹ pé ẹ lè mọ̀. Àmọ́ wàhálà tó wà ní ọ̀rọ̀ ìtọ̀ ṣúgà ni pé téèyàn bá ní, téèyàn bá mójútó, mo sọ fún yín pé pẹ̀lú hypertension, ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ń fa ikú àìtọ́jọ́. Ṣé ẹni tó bá ní ìtọ̀ ṣúgà tó ń fúnra rẹ̀ ṣeré, bí pé èèyàn wá wàhálà ni o. Jẹ́ kán tọ́jú yín nílé ìwòsàn. Wọ́n lè ní kẹ́ ẹ ṣàyẹ̀wò, oríṣiríṣi àyẹ̀wò. Yàtọ̀ sí ṣúgà, wọ́n lè ní kẹ́ ẹ ṣe nǹkan tá ń pè ní HbA1c. Yóò jẹ́ ká mọ bí ṣúgà yẹn ṣe rí fún bí oṣù kan. Ó lè ràn wá lọ́wọ́ láti tọ́jú yín tó dáradára. Wọ́n ó wo kíndìnrín yín wò, wọ́n ó wo àwọn ẹ̀yà ara yín wò, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ òògùn fún yín. Àwọn òògùn yìí, òun ni ó ṣe kókó fún yín pé láti máa lo àwọn òògùn yìí. A ó sọ̀rọ̀ ráńpẹ́ díẹ̀ lórí àwọn ewu tó wà nínú kéèyàn ní ìtọ̀ ṣúgà, kéèyàn má tọ́jú ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí ìfúnpá gíga, ìtọ̀ ṣúgà kò síbi tọ́wọ́jà ẹ̀ dé, torí kò síbi tí ẹ̀jẹ̀ ò dé. Inú ẹ̀jẹ̀ sì ni ṣúgà yìí wà. Tó bá ti tí ṣúgà bá ti pọ̀ jù nínú ara náà fẹ́ lò pé kí n lò wọ́n, kí n lò wọ́n, kí n lò wọ́n. Níbi tó bá ti ṣe pé kó ń lò wọ́n, kó ń lò wọ́n, yóò ti mọ pèsè, yóò ti mọ ṣe àwọn nǹkan kan tó yẹ pé yóò mọ kó wàhálà bá ara. Bẹ̀rẹ̀ láti inú ọpọlọ títí dé àtẹlẹsẹ̀, kò sí ibi tọ́wọ́jà ìtọ̀ ṣúgà ò dé. Lénìí ń sọ díẹ̀ ńbẹ̀, tó bá lọ́sẹ̀ tó ń bọ̀, a ó tẹ̀síwájú. Nínú ọpọlọ,
téèyàn bá ní ìtọ̀ ṣúgà téèyàn ò bá mójútó, èèyàn lè ní stroke. Ẹnìkan níbi tí báwo bẹ́ẹ̀ ni téèyàn bá ní ìtọ̀ ṣúgà tó bá pọ̀ jù, ó lè débi gbogbo àwọn ọ̀pá ẹ̀jẹ̀ tó ń gbẹ́jẹ̀, ó lè jẹ́ kí ọ̀rá kó ṣe sínú àwọn ọ̀pá ẹ̀jẹ̀. Àwọn ọ̀rá yìí ó lè jẹ́ kí ọ̀pá ẹ̀jẹ̀ kó tínrín. Àwọn ọ̀rá mi tó wà nínú ọ̀pá ẹ̀jẹ̀ ó lè sá, yóò lọ sínú ọpọlọ, yóò kàn lọ dí ọ̀pá ẹ̀jẹ̀ kan, yóò sì fa stroke. Ó ti tán náà nù, ó lè fa stroke, ó sì lè gbẹ̀mí èèyàn. Ìkànnì. Ìkejì ni pé ìtọ̀ ṣúgà téèyàn ò mójútó lè gbojú lọ́wọ́ èèyàn. A máa ń pè nǹkan ní diabetic retinopathy, ó lè jẹ́ kójú èèyàn lọ. Ìtọ̀ ṣúgà ó lè fa cataract, ó lè jẹ́ kí èèyàn ní cataract. Nǹkan mìíràn tí ìtọ̀ ṣúgà máa ń fà ni ó lè jẹ́ kí èèyàn ní ìfúnpá gíga. Mo sọ fún yín pé ìtọ̀ ṣúgà ó lè fa ìfúnpá gíga téèyàn ò bá mójútó, torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà yóò débi àwọn iṣan yìí, yóò dá àwọn wàhálà kan kalẹ̀ sínú àwọn kiní, ó sì lè fa ìfúnpá gíga. Ìtọ̀ ṣúgà lè jẹ́ kí kíndìnrín èèyàn kó relé. Àwọn nǹkan tó yẹ pé ó ń ba kíndìnrín jẹ́ gan, tá a rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú hypertension, òun ni ìtọ̀ ṣúgà. Ìtọ̀ ṣúgà ó lè mú kí kíndìnrín kó tètè relé pápápá, torí yóò máa fa àwọn jàǹbá kéékèèké kì í ṣe nǹkan tí kàn fàyè lọ́jọ́ kan náà pa báhùn. Ìtọ̀ ṣúgà ní fúnra rẹ̀ gan láì débi àwọn ẹ̀yà ẹ̀ ó lè pààyàn, ní àwọn tá à ń pè ní hyperglycemic emergency. Tí ṣúgà yẹn bá lọlẹ̀ jù, ẹlòmíì yẹn kàn pé àyà àgbàlá ó kàn dédé, ẹlòmíì kàn dédé ó bóyá ó kàn ra gbóná díẹ̀, àbúrò rẹ̀ páwọn ẹni tó ní ìtọ̀ ṣúgà ó kàn ra rẹ̀, ó kàn ra gbóná. The next day kan yín ni pé ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ, àbí kó mọ rídìí kúrì tí kò rí tẹ́lẹ̀, àbẹ́lòmíì ò kàn dákú lọ rangbọndan, ẹlòmíì ò mọ tọ̀tọ̀tọ̀tọ̀ yóò mọ mú ẹjọ́ torí ọlọ́ ètè gbé wọn lọ sílé ìwòsàn. Ìtọ̀ ṣúgà ó ti pọ̀ jù, ó sì ti ń fa wàhálà ni. Àwọn nǹkan tó lè fà nìyẹn. Àwọn nǹkan tí ìtọ̀ ṣúgà lè fà òun ni a máa ń pè ní neuropathy. Neuropathy yẹ kí n sọ kí ẹ̀yin náà fún wa kó tó di pé a parí lónìí. Ó ní tí wàhálà bá ti ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ̀pá tó ń gbé bí bára yẹn ṣe ń bá ṣe mọ̀ pé nǹkan ń ṣèyàn káàkiri àwọn iṣan tó ń bá wa mú àwọn nǹkan láti ọpọlọ wa lọ sí gbogbo ẹ̀yà ara wa. Nǹkan tí ìtọ̀ ṣúgà tó máa ń fà jù òun nìyẹn. Òun lẹlòmíì lè ní pé gbogbo bàbá ìpajápajá ni, bí dáa pé nǹkan gún mi lẹ́sẹ̀, pàápàá jùlọ lálẹ́. Ìtọ̀ ṣúgà ni a máa ń pè ní peripheral neuropathy. Àwọn iṣan tó ń gbé nǹkan lọ síbi ẹsẹ̀ òun ni inú wàhálà yìí ló ti ń wáyé. Òun lẹlòmíì tó bá ní ìtọ̀ ṣúgà tẹ́ pé kódà bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ẹlòmíì rà kò ní mọ̀, ẹlòmíì ìṣóògùn lẹ́sẹ̀ báyìí kò ní mọ̀, ẹlòmíì nǹkan míì ó ti ṣe lẹ́sẹ̀ kò ní mọ̀, kò díẹ̀ ní fìlì pé ẹ bá fi nǹkan gún ẹlòmíì lẹ́sẹ̀ kò ní mọ̀ pé nǹkan gún lẹ́sẹ̀. Ìtọ̀ ṣúgà ló ń ṣiṣẹ́ òun. Torí ẹ̀ la ṣe ní pé kẹ́ mọ tọ́jú ara yín. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí àwọn bá tọ́jú ìtọ̀ ṣúgà yìí ó lè fa àwọn kiní. Ìgbà míì gẹ̀ẹ́sẹ̀ tó bá dójú ẹ̀ nígbà míì, àwọn iṣan tó yẹ pé ó lọ sílé ìtọ̀ ẹlòmíì ó lè débẹ̀, tẹ́ pé ẹlòmíì gan ò ní mọ̀ pé òun tọ̀. Àgbàlagbà kò ní mọ̀ ìgbà tóun fẹ́ tọ̀ àti ìgbà tóun fẹ́ tọ̀, tó kàn mọ́ wá nígbà míì. Ẹlòmíì ní ọkùnrin míì nǹkan ọmọkùnrin lè má ṣe dáadáa mọ́, ọwọ́ ìtọ̀ ṣúgà ni tó bá ti débi àwọn ọ̀pá, àwọn iṣan tó ń fi iṣẹ́ ránṣẹ́ káàkiri bọ̀ wá láti inú ọpọlọ. Èyí tó ń fa tẹsẹ̀ yìí àtọ̀sílẹ̀ náà ó lè tún débi àwọn ọ̀pá ẹ̀jẹ̀ ńláńlá nínú àgọ́ ara tó lè fa tá a máa ń pè ní chronic leg ulcer. Ẹlòmíì ní lágbájá ó ní ìtọ̀ ṣúgà, wọ́n mọ̀ ní wọ́n gé ẹsẹ̀ rẹ̀. Ìtọ̀ ṣúgà téèyàn ò bá mójútó dáadáa ó lè fà kí ẹsẹ̀ yẹn relé, torí ó lè fa egbò tó sì lè mọ́ tètè jiná téèyàn ò bá mójútó dáadáa, téèyàn ò bá control ṣúgà kí èèyàn sì tọ́jú egbò yìí. Lórí egbò ẹsẹ̀ pẹ̀lú ìtọ̀ ṣúgà yìí àtàwọn kọ̀ọ̀kan míì tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ á mọ̀ sọ̀rọ̀ nípa gidi gan. A ó sọ̀rọ̀ nípa àwọn àpẹẹrẹ tí ẹ bá rí pẹ̀lú ẹni tó ní ìtọ̀ ṣúgà tó yẹ pé ẹ gbọ́dọ̀ fi ṣeré. Àwọn nǹkan míì tó lè ṣe àwọn tó ní ìtọ̀ ṣúgà tó yẹ pé a gbọ́dọ̀ ètè mójútó téèyàn bá fẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ sí wọn. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé ìlera lọ́rọ̀ o. Ẹni tó bá sì wà láyé òun ló ń ṣiṣẹ́, ló ń kọ́rọ̀ jọ, ló ń ṣe gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká tọ́jú ara wa. Ẹ̀yin tẹ́ ń lògùn, ẹ mọ́ kó ògùn yín kalẹ̀ pé ẹ lò mọ́. Ẹ mọ́ lo àwọn ògùn, ẹ tọ́jú ara yín. Ẹlòmíì ní àgbo ni mo fẹ́ lò, kíní kan ni mo fẹ́ lò. Ẹ lo ògùn tán fún yín lọ hospital. Ẹ jẹ́ mo sọ fún yín pé ẹ mọ́ gbóògùn lò, ẹ mọ́ lògùn ológun, torí ògùn tó ń ṣiṣẹ́ fún ẹni ó lè mọ́ ṣiṣẹ́ fún yín. Ìdí tá a fi ń lò fẹ́ ni ó lè mọ́ dà fún yín láti lò, torí ìdí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé bóyá ẹ fẹ́ sanra tẹ́ tí ń lògùn, ẹ lọ ṣọ́ra yín o. Ẹ mọ́ fa wàhálà fúnra yín. Ẹ̀yin tó sì yẹ pé ẹ fẹ́ pupa náà tẹ́ tí ń lo cream, ẹ rọra ṣe jẹ́jẹ́ torí
ó lè jẹ́ kí ìjàmbá àti ní ìtọ̀ ṣúgà kó wà fún yẹn. Kò ní jù báyìí lórí ètò wa lọ́sẹ̀ tó ń bọ̀. A máa tẹ̀síwájú lórí àwọn ewu míì tí ìtọ̀ ṣúgà tó lè mú dání àti àwọn nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ tètè mójútó nínú àwọn tó ní ìtọ̀ ṣúgà, àwọn táwọn ń pè ní bíi diabetic emergencies, àwọn nǹkan tó yẹ pé ó lè ṣe àwọn tó ní ìtọ̀ ṣúgà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ tètè mójútó láti lè ran ẹ̀mí wọn lọ́wọ́, torí àwọn kan yìí ó lè gbẹ̀mí èèyàn tí a bá tètè mójútó, àti àwọn nǹkan míì tí èèyàn ní láti mójútó. Ẹ má gbàgbé pé ìlera lọrọ̀. Ó dàbọ̀.